iná yẹn ló ṣe bí ẹni ṣẹ́jú. Bàbá, ọ̀rọ̀ ìbáṣepọ̀ tó wà láàrin Oòduà àti IPOB ni à ń bá lọ lọ́wọ́. tó ibi tí mò ń try láti sọ kí n gé ní pépèpé kó má gùn jù ni pé bàbá wa kò sí bó ti wulẹ̀ kéèyàn gbọ́n tó Ọlọ́run nìkan ló gbọ́n jù lọ. mistake kékeré kan wà ń bẹ̀. Ojúkú ó ṣe mistake púpọ̀. Haúsá Fúlàní ló ní wọ́n ń pa ìran rẹ̀ tó fẹ́ bájà. Èwo ni amọ̀tàǹkì tó ń yí bọ̀ ní Ọ̀rẹ̀ nílẹ̀ Yorùbá. Bí Awólọ́wọ̀ bá tiẹ̀ wá gbọ́ jù bẹ́ẹ̀ lọ, bó bá tiẹ̀ wá ní sùúrù jù bẹ́ẹ̀ lọ, torí bàbá tiwa ò gọ̀, gbogbo ayé ló sì mọ̀ ọlọ́gbọ́n ọmọ ni títí dọjọ́ kú ọdọlọ́gbọ́n ọmọ ọjọ́lọ́gbọ́n ọ̀dọ́ ọjọ́lọ́gbọ́n bàbá. Lónìí gan ọlọ́gbọ́n òkú ni bàbá wa Awólọ́wọ̀ kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Ok, ọwá ń yí amọ̀tàǹkì bọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọwá ní Awólọ́wọ̀ dẹ̀yìn lẹ́yìn ẹ̀, báwo ló ṣe ní dẹ̀yìn? Ngbà wo ó fi yí amọ̀tàǹkì kúrò lọ, ó ṣe ti pé Awólọ́wọ̀ báwo ni ká ṣe rìn kó sọ bí ó yí amọ̀tàǹkì gbà lọ. Tó bá jẹ́ pé ó yí amọ̀tàǹkì gbalẹ̀ Haúsá lọ́njọ́ náà tí bàbá náà declare Odùduwà nation, Gowon ò ní dágbére kó tó sá lọ lú ẹ̀. Àmọ́ kò ṣe bẹ́ẹ̀, ó wá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, ó fẹ́ sọ lẹ̀ Yorùbá di battlefield. Ìyẹn ni mistake Ojúkú. Ibi tí bàbá ti ṣe tiwọn díẹ̀ ni pé supporting tí wọ́n fún Gowon, torí bàbá ló fún orúkọ ló sọ orúkọ Gowon di initiative name tó pè ní Go On With One Nigeria. Ní Yorùbá gbọ́ tí wọ́n gbà sí bàbá lẹ́nu. Ambition tí bàbá wa nígbà yẹn ni pé àwọn fẹ́ govern gbogbo ilẹ̀ Nàìjíríà include Northern Cameroon tí wọ́n ti yà lọ ńgbà yẹn lọ sínú Cameroon tí wọ́n pé àwọn fẹ́ govern wọn papọ̀. Irú ambition tí Tinubu tó ń lé sìn ó yẹ kó ti fi tara bàbá kọ́ ẹ̀kọ́ pé Fúlàní Haúsá yìí kò sí ẹni tó lè sọ pé òun fẹ́ govern kínní. Àfẹni tó bá ti bá wọn ṣàdéhùn pé òun submit total submission fún wọn gẹ́gẹ́ bí irú àdéhùn tí Ọbásanjọ́ ṣe fún wọn tó fi jẹ́ pọ̀sẹ̀ ọdún 8 ní odidi orí oyè tí ò ṣe títì kan yanjú nílẹ̀ Yorùbá include èyí tó dìde nílùú bàbá wá sí Èkó. Ọbásanjọ́ ò ṣe kò parí ẹ̀, Amósùn ló ẹ̀sẹ̀ parí ẹ̀, títí ọ̀nà àmì gbogbo ẹ̀ tó ti wú tán yìí. So ṣé títì ire nìyẹn? Ok, tó bá jẹ́ pé bàbá gbà pé Odùduwà àwọn nìkan ló ń fẹ́ kó mára ń jọ náà á ti lọ jù báyìí lọ. Ṣùgbọ́n torí pé wọ́n fún wọn ní supporting, ńgbà bàbá dá sí ọ̀rọ̀ ogun Ojúkú náà lógun tó parí. Mi tó yóò fi yí àwọn dèdèrè Fúlàní tí ń kóra wọn kiri tí ń pera wọn léèyàn yìí. Àwọn asánwọ̀wọ̀lú pé báárà ni wọn, àwọn bá ń bí àlà mọ̀rọ̀ ọmọ kan lára rẹ̀ gbogbo náà tí wọ́n máa bá kiri nù. Tẹ́lẹ̀ wàá dà báyìí. Ṣùgbọ́n Allahu Akibaru kàn béèrè lọ́wọ́ àwọn bàbá wọn, wọn ó sọ tí ọmọ ogun Ìbàdàn fojú àwọn rí lóṣogbo. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun bàbá. Kó tó di pé mo yọ̀ǹda bàbá wa, mo fẹ́ béèrè ìbéèrè yìí. Kí ni gẹ́gẹ́ bí life patron ẹgbẹ́ Oòduà Defence Force tí à ń gbọ́ pé wọ́n jẹ́ ODF, nínú ìjàngbara yìí kí ni ipa tí wọ́n ti kó? Oòduà Defence Force ẹ̀yin náà tiẹ̀ kọ́kọ́ gbọ́ orúkọ yẹn ná. Oòduà Defence Force. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nú ọ̀rọ̀ tí ìyá wa béèrè lọ́wọ́ mi, mo ní ọ̀rọ̀ ò ṣeé sọ ní fìtílà. Àfitínà bá kú. Ipa tí Oòduà Defence Force ń kó nínú ọ̀rọ̀ Oòduà, nínú ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Oòduà, ó dàbí ipa tí ìyá fi ṣe aṣọ tí ìyá fi ṣe nǹkan oṣù tó kó lórí ọmọ. Ẹni bá gbọ́ Yorùbá ọmọ tí mò ń sọ yìí, aṣọ tí ìyá fi ṣe nǹkan oṣù, ipa tó kó lórí ọmọ tó wáyé lẹ́yìn tí ìyá parí nǹkan oṣù tán tí ó rí ọkọ ẹ̀ tí ó wá doyún tó bímọ. Báṣọ yẹn ṣe kópa pàtàkì
lórí wíwáyé ọmọ yẹn bẹ́ẹ̀ ni Oòduà Defence Force lọ jẹ́ ipa tí ń kó lórí ìjàǹjàgbara lé Oòduà. ẹ ṣeun bàbá. bọ́mọ kan bá wá sọ pé tó bá bóyá ó túlé kan wá kan aṣọ tí yẹ fi ṣe nǹkan oṣù gbẹ̀yìn tí wọ́n ibi mọ́mí mi pátá yín yìí rùn ó fẹ́ gbọ́ ìtàn bó ṣe wáyé ni. bẹ́ẹ̀ ni bí ẹnìkan bá lóun ajìjàgbara tó wá ní Oòduà Defence Force tí ẹ bá wo ọmọdé kọyán àná nìyẹn wọ́n fi tàn balẹ̀ fún un. àmọ́ ntọ́dọ́ bá dé kì í ríta nta bá sì pè lórí lé ohun àtẹ́lẹsẹ̀ kan kì í hurun bó ṣe jẹ́ nu orí ni ODF jẹ́ nínú ajìjàgbara ọbẹ̀ ò sì gbọ́dọ̀ máa mì níkún àgbà wọn torí pé tọ́bẹ̀ bá mì níkún àgbà yóò di ntọ́mọdé òpè ẹjẹ́ ń garùn wò wọ́n wàá pòwe fúnrú ọmọdé bẹ́ẹ̀ pé bí a bá ń bọ́mọdé jẹṣu lóko ìgànmùgànmù imú ẹni ní wò torí bẹ́ẹ̀ kàn ṣe jẹ́jẹ́ gbogbo àwọn ajìjàgbara yòókù pátá pẹ̀lú Oòduà ODF ìkànnì wa kò sí ìyapa ilẹ̀ Oòduà là ń jà fún àmọ́ àrínàrílé ọ̀rọ̀ jura wa lọ a sì ní ìpalẹ̀mọ́ ọ̀rọ̀ jura wa lọ àmọ́ mo kí olóyè Sunday Ìgbòho ọkùnrin takuntakun ọkùnrin àwàwà ń wówó kí Ọlọ́run bó ṣe ń tẹ̀síwájú yìí kọ́lọ́run má dá padà sẹ́yìn mo sì kí gómìnà wa Akérédolú ọkùnrin ni ó fi hàn pé ó mú òfin àwọn tó jẹ́ pé kínní ibi àjẹní àkàṣe títì ká ṣe kínní ni káwọn náà kàn mójútó títì nípínlẹ̀ Ọ̀yọ́ wa kí títì dáa ká wá pe àwọn tó mòfin pé bó la ṣe ṣe kì í ṣe gbogbo àwọn tó ń bọ́ sórí ipò gómìnà ni wọ́n mọ bí wọ́n ṣe darí ìlú nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ fún ànábì nínú Kùránì onífàdí àlúwà ládìkìrí ńkúntò látara hùn ìwà ànábì gbogbo nǹkan kọ́ ló ṣe mọ òbèrè lọ́wọ́ àwọn tí wo bá láyé àwọn nǹkan kan bẹ tí ìwọ ò mọ̀ táwọn mọ̀ kí Ṣèyí Mákindé ó béèrè lọ́wọ́ àwọn tó mọ̀jọba ṣe ohun ètí ìmọ̀ ṣe ní sáìdì ibẹ̀ yẹn lórí ìjàgbara ó mọ̀ ọ́n ṣe láwọn nǹkan míì tí gbogbo ayé ń ròyìn ẹ̀ mo sì gbé kúdò fún un àmọ́ lórí ìjàgbara kò tí ì mọ bí wọ́n ṣe é ṣe Ọlọ́run ó wà kọ́ ọmọ ṣe tọrọ máa wá ní. ẹ ṣeun bàbá ọ̀rọ̀ ODF náà ni mo ṣe wà lórí ẹ̀sà ní ìlú Ọ̀yọ́ nísìnyí a ní Sọ̀lúdẹ̀rọ̀ ìyẹn lára àwọn community security ni ṣé community security ni ODF náà ni àti pé àti ìfi bẹ́ẹ̀ gborúkọ wọn ní Nàìjíríà lọ títí báwo ló ṣe jẹ́ tó fi rí bẹ́ẹ̀. mo dúpẹ́ púpọ̀ fún ìbéèrè yín tẹ́ béèrè ṣe rí ọ̀rọ̀ ODF tẹ́ béèrè àkọ́kọ́ kì í ṣe community security. Okay. ṣé wọn pé àwọn Àgbẹ̀kọ̀yà ajìjàgbara ni wọ́n sì tó gbangba sùn lọ́yẹ́ ìyẹn àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n dúró re o kì í ṣerú àwọn tí wọ́n dín dùndú ìyà fún ní ọgbà gómìnà tí wọ́n tó wá ń sọ ọ́nbẹ̀ pé wọ́n dín dùndú ìyà fáwọn Àgbẹ̀kọ̀yà kọ́ nìyẹn. àwọn OPC di ọ̀nà tí wọ́n pín sí ajìjàgbara ni wọ́n sì tó gbangba sùn lọ́yẹ́ láwọn OPC tí wọ́n dúró re. àwọn Àmọ̀tẹ́kùn tí àwọn ìjọba ṣẹ̀ṣẹ̀ tún kó jọ àwọn náà dúró bó tiẹ̀ já sí wípé à ń gbọ́ pé wọ́n ti tòṣèlú bọ̀ àmọ́ lọ́dọ̀ tàwa àwa sì ń rí wọn pé àwọn náà fẹ́ gbìyànjú Ọlọ́run fún wọn ṣe yóò kún wọn. ṣùgbọ́n àwọn ODF yìí bó ṣe jẹ́ sí pé àwa mọ̀ rídìí ó ní ètò Ìgbòho Sunday Ìgbòho bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ àti iṣẹ́ ODF lọ́dẹ̀ àwa mọ̀ rídìí tí mi ò lè tọwọ́ bọ̀ jù báyìí lọ. àmọ́ o ẹni bá pé òwú òtẹ́rù ìwọ̀n èyí tí ó fi tanná ló gbé lórí ẹ jẹ́ kó kí àpò òwú fún un nígbà náà ló mọ̀ pé òwú jẹrù lọ. níjọ́ tí wọ́n bá mọ tí ń jẹ́ ODF ẹ jẹ́ àfipamọ́ Fúlàní ò ní yé sọ ìtàn ODF níjọ́ tọ́lọ́n bá pé wọ́n kan àbùkù látọwọ́ ODF
Fúlàní ò ní yé pìtàn tí ìyà tí wọ́n bá jẹ lọ́wọ́ ODF títí tí generation àwọn 100 sásìkò tá a wà yìí wọ́n máa pìtàn ODF ni. Ẹ fi wọ́n lẹ̀ ẹjọ́ máa tasẹ̀ wọn gáragàrà bí wọ́n ṣe ń ta kiri yẹn. Tàǹpẹ́pẹ́ ń bọ̀ wá ta wọ́n jọ kan. àdúpẹ́ ẹ ṣeun bàbá ẹ ṣe ìpínlẹ̀ kan ní ODF yẹn wà ní àbí káàkiri ilẹ̀ Yorùbá. ODF kárí gbogbo ilẹ̀ Yorùbá ni. wọn ò dẹ̀ sí nílẹ̀ Ìgbò. ODF wà nílẹ̀ Ìgbò ọmọ Yorùbá tí ń gbélẹ̀ Ìgbò tí wọ́n jẹ́ ODF wà ń bẹ̀. Ọmọ Yorùbá tó ń gbélẹ̀ Haúsá tó jẹ́ ODF wà ń bẹ̀. Níwọ̀n ìgbà tó já sí pé a ní ọmọ mọ́là tó ń pèrè ní Miyetti Allah níbí. Definitely kò síbi tí Yorùbá wà lórílẹ̀‐èdè gbogbo àgbáyé. Wọ Amẹ́ríkà ni wọ North America ni South America ni kìnìkan Amẹ́ríkà gbogbo ibi tó yẹ Amẹ́ríkà pín sí gbogbo Britain kò síbi tí ọmọ ODF wà. Gbogbo wọn sì jẹ́ ìfẹnusọ̀kan lórí pé ìyà tí Yorùbá jẹ yìí tó gẹ́ afẹ́gbara wálẹ̀ lọ́wọ́ Yorùbá. Àmọ́ méjì òun la pín sí ìṣe méjì ló ń bẹ lọ́wọ́ wa. A ní gbígbóná a ní tútù. Tó o bá gbé tútù wá ó bá tútù pàdé tó ju tiẹ̀ lọ bí wọ́n bá ti ń gbómi tútù bá àwọn ògbé tinú fíríjì pàdé ẹ̀. Tó bá wá jẹ́ pé omi gbígbóná ló gbé wá lẹ́yìn tá a bá fomi tiwa pa á tún kó ẹrọ̀fọ̀ á fi pa iná gbígbóná rẹ tó ń bá bọ̀ káwa ó tó wá kó gbígbóná tiẹ̀ tó lè dápa ká tó kó jáde sí ẹ. Ìwọ máa kó bọ̀bọ̀ ntí ó pa ẹ́ ló ń kó bọ̀ àbá wa torí pé idà ahun nípa ahun orí ibẹ̀ yẹn ló di ẹ̀fú dúró lé. Gbé bọ́ǹbù rẹ sára máa bọ̀ tó bá dọ̀dọ̀ wa kí bọ́ǹbù ẹ ó tó pa ẹrun á jẹ́ pé àtò di ẹ̀fú tá à ń pera wa nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ wọ́n máa gbé bọ̀ ìyà tí ó jẹ wọ́n ni wọ́n fẹ́ bá pàdé. Ẹ ṣeun bàbá bàbá wa tí a ti ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn látàárọ̀ àwọn náà ni Dr. Taiwo Shittu jagunjagun ni wọ́n akọni ni wọ́n ní ilẹ̀ Yorùbá tí wọ́n sì ní ìfẹ́ àti inú dídùn sí gbígba òmìnira ilẹ̀ Odùduwà. Ẹ̀yin náà rí i pé bàbá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ jantirẹrẹ lóríṣiríṣi nípa ìbáṣepọ̀ láàrin àwọn ODF láàrin Yorùbá àti àwọn Igbo IPOB àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò ní jù báyìí lọ lórí ètò yìí lónìí títí di ìgbà tí a ó tún máa mú ètò yìí wá èmi àti ire lójú wa yóò máa rí o. Orúkọ tèmi ò yí padà Ayékòótọ́ bàbá ní bẹ́ẹ̀ sì pè mí ní bàbá Ayékòótọ́ omi ẹ̀kọ́ náà ni ó dìgbà kan.